Àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni ayé bá fẹ́ ni wọ́n tún yáyá kí. Ẹni èèyàn bá fẹ́ báyìí ní filé fọ̀nà lẹ̀ láti wá gbàgede wá pàdé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí ní ìlú Ọ̀yọ́ ọmọláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Nígbà tí àwọn ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbà, tí oníkálukú ń tú yáyá, wọ́n ń tú yáyà láti wá pàdé Aláàfin tuntun àyànrán Aláàfin fún ilẹ̀ Ọ̀yọ́. Ọmọọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé láti ilé Agúnlóyè ní ìlú Ọ̀yọ́. Ẹni tí ìjọba ti fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Ní kété tí Aláàfin gbọ̀pá àṣẹ tán nílé ìjọba ní Ìbàdàn ni wọ́n gbéra láti lọ wo ààfin Ọ̀yọ́. Ẹ rí i pé láti Owódé títí tí wọ́n fi dé Akẹ̀sán, títí tí wọ́n fi wọ ààfin Gbọ̀n, kẹ̀tíkẹ̀tí báyìí làwọn aráàlú ń tú yáyá láti kí ọba wọn tuntun pé ẹ mọ̀ káàbọ̀. Èyí jẹ́ àmì ìfẹ́ bẹ́yìn náà bá kíyèsí. Kábíyèsí ẹ káàbọ̀ sórí àpèrè.